kí ló gbẹ̀mí ògògó kí ni ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé tá a sọ gbogbo nǹkan di business kí ló dé tá a mọ ibi tó ti yẹ ká sọ̀rọ̀ àbí ibi tó ti yẹ ká panu mọ́ kí ló dé tá a mọ àkókò tó yẹ ká sọ̀rọ̀ àtàkókò tó yẹ ká panu mọ́ oríṣiríṣi nǹkan ń lọ lórí ìtàkùn ayélujára wọ́n are very very disturbing lórí ọ̀rọ̀ àìsàn Taiwo Hassan ògògó àwọn kinní kan mọ gbàgbó lọ àwọn kinní kan mọ mọ́ọ̀gùn lọ ọlọ́run ọba mi àṣekàn mọ́kù ọba táà tó dá lẹ́bi ọba táà tó pèpè ọwá jẹ́jọ́ torí pé kò sẹ́ni nìkan tó lágbára lórí ẹ̀mí ẹ̀ láàrin gbogbo wa òkú ń sunkún òkú ni akásọ lérí ń sunkún ara wọn. We have no power, no might láti prevent ikú láti protect ara wa. Lágbájá ìbá tí kú ká lówó wà ní owó ń bẹ ńlẹ̀ ikú yarí ó lòun ò gbowó ni alápàdúpẹ́ bí ọlọ́run ọba mi ò sí bó bá dárọ̀ lánàá ìsìn mo máa sọ pé àkàndọ̀rọ̀ àwọn kòńkò ọmọ jẹ́ èèyàn mọ́ kò mọ̀ sí láyé mọ́ that man has gone ó dẹ̀ ṣètò lánàá o n tí ó gba orí ìtàkùn ayélujára nìyẹn kò sí nǹkan tẹ́nìkan kó ṣe sí Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ kú nǹkan kò ṣẹlẹ̀ bàbá àrà lọ máa yí ò gbọ́dọ̀ kú máa yí ò gbọ́dọ̀ lọ bàbá àrà lọ nǹkan kan ò tẹ̀tẹ̀ ò torí ẹ̀ kó hù ìrètí lọ lúkúlúkú bàtà sí Yomi Ògúnmọ́lá Fúnmi Martins ẹ̀rẹ́gbẹ́ fún wọn tán o wálé làwá mi ò wá mọ́ túbọ̀ sún ò lè súnmọ́ o Yẹmí Ajídé ò lè jídé mọ́ láàrin ká ò lè rìn ká mọ́ ó kàn wúra kata ń sunkún lásán ọ̀rọ̀ dòde fún ni lára mi ò kàn ra rí o lára mi ò kàn ra rí àfìgbà tí lára dẹ̀ ń kàn ra aláwòye Ẹ̀gbá ò lè jídé mọ́ gòkè Babaalawo gan ò lékè gòkè kan ò wò sú ńgbà Fúnmi Martins kú kò sẹ́ni ororú èyí sógògó àdúrà là ń ṣe lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn ń làwọn àáfàá ńláńlá ni wọ́n ṣètò àdúrà on behalf of Taiwo Hassan ògògó gbogbo òṣèré orí ìtàgé ló pé tán síbẹ̀ see love. My first question mélòó nú àwọn èèyàn wọ̀nyí lọ́mọ̀ wípé nǹkan ń ṣògògó including Alhaji Yinka Quadri àti bàbá wa Jídé Kòsọ́kọ́ how many of them ńlọ́mọ̀ pé nǹkan kan ń ṣe ògògó kó tó wá di pé ó wọ ògògó lára torí pé pariwo síta nìsín láàrin ọ̀sẹ̀ kan péré ni ìgbà tá à ń fọkàn sí wípé àìsàn òun yóò fi ògògó lẹ̀ náà lẹ́lẹ́ran tu lásìkò tá à ń gbàdúrà àwọn ti gbé wọlé sí abẹ́ o ẹ máa gbàdúrà o kọ́lọ́run jẹ́ wà successful ìgbà náà la pàdánù ògògó ó dágbére fáyé dédé aago 3 ọ̀sán òní àkàndá mọ já mi lójú bíi tóòtò ntọ́ sáré wá sórí ẹ̀mí mi náà ni pé ilé ayé ọ̀nà rèé o ká wálé ayé ká ṣiṣẹ́ takuntakun ká gbìyànjú àti nípa ká má dàbí ejò tó kọjá lórí àpáta kíkú ó dé ká wá pé ọmọ lọ kó lòun ọgbà níṣẹ́ àní mo fẹ́ wá mú ọ ní màlẹ́kà tí jí ní kùtùkùtù òwúrọ̀ ó yálé láàárọ̀ yóò jí ògògó màlẹ́kà tí mú ní sùn ló ń sọ pé òun ṣíwọ́ ọṣẹ́ ó lóun ṣíwọ́ ọṣẹ́ òun ní fún tàárọ̀ láláǹfààní láti jí
mo wá gbọ́ ròyìn tó bà mí lọ́kàn jẹ́ níbi tẹ́lẹ̀kùn ti ń sunkún láwọn èèyàn kan ti ń ṣe business ìran káàárọ̀ òjíire kí ni ń ṣe wá kí ni yọ alẹ́ nu kò sóore abẹ́lẹ̀ mọ́ kò sóore kọ̀kọ̀ mọ́ kò sóore ká dúró dàsìkò ọpẹ́ mọ́ orí pa afẹ́ gboríyìn lójú ẹsẹ̀ là ń bá káàkiri ó wà very very painful eré bẹ́ẹ̀dùn lẹ̀ ọ̀dọ̀lẹ̀ ìyẹn àjànàkú là yògbó ogbó dàkókò lọ́lẹ̀ ògògó tick many bosses very good and kind man very cool man indeed. ẹni tó fẹ́ kílé ayé everybody tó bá wà ní surroundings ẹ̀ kó better. àgbà òṣèré kan ṣoṣo tí mo rí tí máa ń pìtì ẹ̀ tí ń bọ̀ lẹ́yìn ó múlẹ̀ ayé bẹ́ńtín kì í sọ̀rọ̀ púpọ̀ gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ nínú eré orí ìtàgé ni a very strong man abẹ̀sẹ̀kù bí òjò arẹwà lọ́kùnrin so kí ló ṣẹ́kù láyé máa play fídíò kan èmi àtẹ̀yìn ọ̀jọ̀ gbà wípé ó lágbára pọ̀ pélé ayé yìí lágbára pọ̀ ókè o ọmọ aláàjì Taiwo Hassan padà síta àwọn fẹ́ni tí ó bá wọn tọ́jú bàbá wọn torí pé àwọn dókítà kan ò fẹ́ tọ́jú ẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ìyá àti bàbá mi ti ń bẹ ń bí mọ̀ pé tí dókítà ò bá ti fẹ́ tọ́jú èèyàn mọ́ kò sátúnṣe mọ́ nìyẹn wọn ò fẹ́ kẹ́niyàn ó dákẹ́ sọ́dọ̀ wọn because to the best of my understanding kò sẹ́ni tí ó gbé ògógó lọ sọ́dọ̀ quack doctor ọ̀dọ̀ àwọn professionals náà gbé lọ tán bá ti wá reject ẹ̀ ó ti túmọ̀ sí pé onítọ̀ òun ò lè yé ṣùgbọ́n wọn ò fẹ́ sọ fún pé kò lè yé ntí yóò wà lọ́kàn wọn ni pé a mọ̀ sí ọlọ́run o ṣùgbọ́n medically damages yìí ti kọjá bẹ́ẹ̀ ntí ó jẹ́ káwọn doctor gbogbo they will all love Igbo they will all love ògògó gbogbo wọn ló máa sáré wọn máa forí gbárí ni pé ògògó ni nǹkan ṣe àfi ò ní pé gba lọ́jà ká mọ̀mọ̀ tìyà ẹ ojú ò ní pé gba lọ́jà ká mọ̀mọ̀ tìyà ẹ ni àfi ò ní wọjà ká mọ̀mọ̀ ògògó ò lè débì kan mọ̀mọ̀ pé ògògó ló dé bóyá àwọn ọmọ ayé àtijọ́ o bóyá àwọn ọmọ jẹ́nsí o kò sẹ́ni tí ò dó ògògó mọ̀ bọ́ọ̀ bá wo ògògó òwò pósítà ni bọ́ọ̀ bá wo ògògó òwò sinimá rí ni só òwò fíìmù rí rárá ni. yàtọ̀ sí pé ògògó ń ṣeré orí ìtàgé akéwì ńlá ni tálẹ́ǹtì ni torí pé ọmọ ògògó dẹ̀ wá sọ wípé àwọn ọ̀tọ̀rọ̀ owó ẹni tí ó mọ èèyàn kan tí ó mọ èèyàn kan tàbí ẹni tó mọ nǹkan kan tàbí tọ́mọ ẹni tó mọ nǹkan kan tí wọ́n sọ fún wọn tí wọ́n wà tọ́jú ẹ̀ more than 5,000 èèyàn ló jáde tán láwọn fẹ́ tọ́jú ògògó more than 5,000 live broadcast ni is this live broadcast ni more than 5,000 èèyàn ló jáde tí wọ́n láwọn fẹ́ tọ́jú ògògó Yínká Quadri Alhaji Yínká Quadri àṣíráàdì wa Jídé kò sọ́kọ́ wọ́n jáde ìta wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn àwọn ọ̀rọ̀ bí iṣẹ́ fọ̀ tí wọn ò kàn lábùkù àwọn mọ̀ pé fẹ́ ògògó lẹ ní
ṣùgbọ́n unfortunately ilé ìwòsàn tó wà a ní láǹfààní láti gbé nǹkan kan lọ bẹ̀. Yorùbá ní ẹbọ kéékèèké nígbà láìkúlà. My lovely brothers and sisters, kọ́lọ̀ wọn má jẹ́ àṣàìsàn kí nǹkan má ṣe wá kọ́ mọ́ sẹ̀mí wa. Bí wọ́n bá po ìgbọ̀nsẹ̀ mọ́ nǹkan dúdú tán ni kò fi fa nǹkan lá ò ní hesitate. Wọ́n bá ní kò fi fọ́kọ̀ mu ò ní dúró kán wí lẹ́ẹ̀mejì. Ẹni ìjà òde bá ní ìpè rẹ̀ lọ́kùnrin. Àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí yọjú lóòótọ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ. Bí wọ́n mú nǹkan kékeré wá wọ́n lè pè 500,000 bọ́n mélèé wá wọ́n lè pè 1.2 million bọ́n mélèé wá wọ́n lè pè $3,000. Kí ló dé? So gbogbo yín arò pé fẹ́ help wa ni àmọ́ pé fẹ́ ṣe business ni. Ẹnìkan gbé nǹkan ló tún sáré bọ́ sórí ìtàkùn ayélujára wọn ò já wọn wọlé àwọn dọ́gbọ́n mu wọlé ni. Can you just imagine that? Wọ́n very very disturbing. Àwọn ibì kan bẹ ọgbọ́n lọ yá bá ń bẹ àgọ̀là ń bá ń bẹ. Àwọn nǹkan kan bẹ téèyàn gbọ́dọ̀ wí ta rárá. Àwọn nǹkan kan bẹ tí máa ń jẹrà mọ́ èèyàn nú téèyàn gbọ́dọ̀ jẹ́ kó kú pẹ̀lú òun. Wọ́n ní ẹ mọ̀ mú hospital wọ́n ní ẹ mọ̀ mú nǹkan hospital. Àwọn fámìlì dẹ̀ wò pé àìṣe mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí ó ràn wá lọ́wọ́ lélẹ̀ ọ̀dà náà ẹ̀dọ́gbọ́n gbé bàbí aṣọ mú wọlé. A ti ṣe bẹ́ẹ̀ rí. Ìgbà mi ò rí Káyọ̀dé Adébóyè àbúrò olóògbé Gbénga Adébóyè ọ̀rẹ́ mi ni. Kọ́lọ̀ wọn bá ń dẹlẹ̀ fèèyàn rẹ̀. Olúkáyọ̀dé ó jáde láyé lọ́dún 2005. Mo rè wo usage lẹ́ẹ̀mejì. Usage dẹ̀ ní visiting time. Bó bá ti dàsìkò tí wọ́n ti tálejò ti wọlé tán wọ́n lè wá jáde. Káyọ̀dé will always call me. Màá bẹ̀rẹ̀ kúkúkú gbẹ̀yìn wíńdò wọ́ọ̀dù wọn lọ màá wọlé síbẹ̀. Tàbá ti ráwọn dókítà àbí nọ́ọ̀sì tán fẹ́ wọlé ń tún ṣe kúkúkú ń tún gbẹ̀yìn wíńdò ló tún lọ gọ́ bẹ̀. Bọ́n dókítà bá dẹ̀ bá mi bẹ̀ ẹ wo mo fẹ́ sáré ránṣẹ́ ni. Because ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn dókítà kì í fi gbà wọ́n láàyè tán ì fi gbà yàn láàyè. Ó wà professional láti protect iṣẹ́ wọn dẹni. Mo rántí lọ́dún náà lọ́hùn. Káyọ̀dé ò jẹun fọ́pọ̀lọpọ̀ ọjọ́ kí n tó débẹ̀. Aunty Sayo was there. Ẹni tí wọ́n bí Káyọ̀dé lé. Káyọ̀dé lé bí ń pa òun. N bá dọ́dọ̀ Aunty Sayo mo ní Aunty Sayo ó lè bí ń pa òun ní Ọlọ́run ṣeun kò jẹ́ láti ọjọ́ yìí. Béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ó jẹ. Káyọ̀dé lòun ó jẹ jollof rice. Ó kọ́kọ́ lòun ó jẹ yán. Wọ́n bá ní kí n lọ kàǹtí wọn kí n lọ bá ara yán. Òkè pápátá dẹ̀ ni wọ́ọ̀dù àwọn tó ní tán ló ní àìsàn kíndìnrín wà ń gbà náà. Mo dé kàǹtí ọwọ́ ọ̀sán ni wọ́n ní kò sí yán mọ́ kí ló wà wọ́n ní jollof rice. N bá pe Káyọ̀dé lórí aago. Ó ní kí n bóun ra ẹran kọ́ wọn ní ọ̀sẹ̀ràn kí n bóun ra mọ́ínmọ́ín sí. Mo gbé mọ́ínmọ́ín dé Káyọ̀dé ń jẹ mọ́ínmọ́ín àti jollof rice. Dókítà kan wá ń kọjá. Mr. Adébóyè so jollof rice lẹ́ ń jẹ́. Ẹ rí tán bá ṣe test láàárọ̀ látàn bá ti rí nǹkan kan ẹ máa rí nǹkan ẹ máa rí mọ̀ pẹ́yìn ilẹ̀ cause problem fúnra yín. Excuse ẹ wá. Ṣé kò gbọ́dọ̀ jẹ rice ṣé ìwọ ni láti jẹ rice? Wọ́n ní ò gbọ́dọ̀ jẹ rice. Báwọn ṣe test fún páwọn orí nǹkan kan. Wọ́n ti ṣe 16 different tests. Tá ń bélé yìí ń pò lọ́wọ́. Wọ́n dẹ̀ fẹ́ ṣe test fún láàárọ̀ ọjọ́ kejì. Wọ́n wá ní ẹ̀tọ́ ẹ̀ ò jẹ nǹkan kan tó láta tàbí tó lépo. Pé ẹ̀kọ́ látàrí pọ́n fẹ́ ṣe test fún ògì lásán ló gbọ́dọ̀ máa mu. Bí ó bá wá fi mọ́ínmọ́ín mu kì í ṣe pé kó jẹ odidi mọ́ínmọ́ín kan.
kọ́kàn jẹ́ bíi síbí mẹ́ta síbí mẹ́rin kéékèèké kò fi tàtàlá kọ́ tán. So àwọn dókítà tí wọ́n sọ pé ẹ má wọlé ẹ má fún ọ lélẹ̀ lò ẹ má jẹ́ kí wọ́n lò tọ̀hún wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ. Now ẹ má jẹ́ kí n gbà kókó yín ẹ já gbọ́rọ̀ lẹ́nu ọmọ ògògó fúnra lára ẹ̀. Kó tó di pé ilé ayé le o. All right. Ẹ jẹ́ sáré kọ́kọ́ ka news tó wó tí mo rí. Taiwo Agogo Hassan, veteran Nigeria actor, ó ti kú. Ogogo's daughter announced her father's ikú during an Instagram live session on Sunday. News earlier reported that the actor's daughter, Kira and Halima, disclosed the doctors diagnosed their father with cancer 3 weeks earlier. They appealed to Nigerians to help the family explore possible treatment options. Wọ́n sọ pé ẹ dáwó fún wa, a ní ìdí owó iye kan náà fẹ́ fi tọ́jú ẹ̀. Torí pé wọ́n ti wá sọ wípé kí ló lóṣèlú yìí nípínlẹ̀ Ògùn yìí màá rántí pé wọ́n máa take care ẹ̀ torí pé ọmọ ìlàrò ni wọ́n, ọmọ ìlàrò náà dẹ̀ lògògó. So now pé wọ́n ní ìdí owó, àwọn èèyàn ti wá wò ó pé owó ńlá kan bẹ lọ́wọ́ wọn, káwọn kàn sáré sáàbù wọn jẹ, káwọn sáré gán wọn jẹ, káwọn sáré extort wọn with any little things. They started calling bí ẹni Yayi, God bless you, torí pé Yayi fẹ́ tọ́jú ẹ̀ náà wá fẹ́ sọ family wọn dìjẹ́. Àwọn ẹni àìjírí èèyàn táì jí kò tí wọ́n rí gbogbo nǹkan gẹ́gẹ́ bí business, tínú wọn máa ń dùn sí ṣubú ọmọlàkejì. Ẹ ṣe já rescue ẹ̀ náà kó wá dìgbà tá rẹ̀ bá yá káyẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ jáde. So Kira announced her father's death during an Instagram live session on Sunday. His colleague Saidi Balogun also confirmed the death in an Instagram post. Kira, who was visibly distressed and crying during the live session, said she wanted to return home after learning of her father's death. She said, and I quote, "Help me call my sister, my family, my daddy, Tiku. I want to go home. I can't believe this. I want to go and see my daddy before he gets buried." Painful. Balogun described Ogogo's death as painful and prayed that Almighty Allah will guide the actor to paradise. Inna lillahi wa inna ilayhi raji'un. You can rest now, my brother. Taiwo Hassan Ogogo. May Almighty Allah guide you through Al-Jannah. This is truly painful. Fáwọn àgbàlagbà, fáwọn èèyàn, fáwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá sọ wípé thank God. Thank God you can rest now. Wọ́n máa ń tó túmọ̀ sí. My lovely brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì mi, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣàìsàn tó jẹ́ pé ìnira tí wọ́n ń rí ẹ tọrọ kú fún wọn. Ẹ jẹ́ kí n sáré sọ story kan. According to Kayode Adeboye, a very good brother to me, tí n ò nírú ọ̀rẹ́ bẹ́ẹ̀ mọ́ láti jọ tí Kayode ti kú, and láti ìgbà náà ni mi ò dẹ̀ ti lọ́rẹ̀ẹ́ mọ́. So a fẹ́ ṣe remembrance Olúgbénga Adébóyè lọ́dún náà lọ́hùn. Kayode wá ní ó sì wù mí kí n gbé flower lọ sórí bẹ́ẹ̀rì wọn o. Mo wá ní best idea ni kó jẹ́ ká lọ. Ó wá ní kí n má sọ̀rọ̀ lọ bí oníyàwó wọn lè má jẹ́ kóun ó ṣe é, àmọ́ kàn kóun bẹ́ẹ̀. Ìgbà tá a wá ń play orin Yínká Ayéfẹ́lẹ́, ó wá ní pé Yínká Ayéfẹ́lẹ́ nì pé nígbà tí ìnira pọ̀ fún dókítà Yínká Ayéfẹ́lẹ́ tọ́lọ́hun ní jẹ́ kí ìnira ó dé bá mọ́ láéláé. Mo sọ fún Gbénga Adébóyè pé bọ́dá ẹ bá ń sọ fáwọn dókítà ìkan fò lábẹ́rẹ́ ikú, ìnira ìpọ̀. Dr. Yínká Ayéfẹ́lẹ́ can testify to that. Bẹ́ẹ̀ èèyàn bá rí ìnira, everybody mọ̀ tó ṣe Yínká Ayéfẹ́lẹ́ ńgbà náà. Kọ́lọ́ májì ó tún rí èbù ẹ̀yìn mọ́ láéláé. N ta sọ débẹ̀ ni pé ká ní wọ́n ti wá jẹ́ kí wọ́n fún lábẹ́rẹ́
nígbà náà bó ṣe wá jẹ́ èèyàn lónìí ìbò ní ìbáṣerí mo ní lásìkò ìṣòro nu ó wá jẹ́ kó yé mi pé ńgbà tára Gbénga Adébóyè ọ̀yá wọ́n ní wọ́n fún un ní májèlé jẹ ni wọ́n fún un ní májèlé jẹ ni àwọn àbúrò ẹ̀ lórí and that is what he told me kì í sọ̀rọ̀ pé distance tàbí ẹnìkẹta wọ́n change fún Olúgbénga Adébóyè wọ́n dẹ̀ ní kò tí ì gbọ́dọ̀ jẹun until after 30 days ó ní tó bá wà lẹ́gbẹ̀ẹ́ gbọ̀dá Gbénga ó ní tó bá ń rí ìrora tí ń jẹ kò gbọ́dọ̀ jẹun kò gbọ́dọ̀ mumi tí bá ń pariwo pé ẹ fún mi lómi ó láàánú rẹ̀ ọmọ sí ọ ó níwọ̀ tó bá sì fún lómi ajẹ́pọ̀ fẹ́ pa nìyẹn mo wá ní kí ni bọ̀dá Gbénga ń jẹ kí ni mu fún 30 days ó lóyin ni òun ló máa wá oyin ògidì lọ sí sẹ́yìn kì í dẹ̀ ṣe pé àwọn ọ̀rọ̀ fún un lẹ́nu tí ó mú bí omi o àwọn ọ̀tọ̀ lọ lórí ahọ́n kórè nǹkan pọ́n lásán ni mò ń try láti jẹ́ kẹ́ mọ̀ ìdẹ̀ra táwọn èèyàn ń go through tí nǹkan bá ń ṣe wọ́n má fi kú yọ̀ọ̀yàn má fàìsàn yọ̀ọ̀yàn ẹni tí ó kú kò sẹ́ni tó tí ì màrùn tí ó pa á ń gbé balẹ̀ elégbòogi lónìí tẹ wá ń gbowó gọbọ ilé lórí $3,000 $2,000 $1,000 for what? mélòó rú ẹ̀ wá ní kára o ọlọ́run wá sọ pé òun ò fẹ́ gbogbo wàhálà yín ọlọ́run sọ pé òun ò fẹ́ fake life yín fake product yín wọn ò fẹ́ gbèsè ayé ìkàtẹ́ ẹni tẹ́ fẹ́ sọ ẹni ẹlẹ́ni dìjẹ́ tẹ́ fẹ́ sọ family di ìjẹ́ ó lòun lòun ní ó sì pe nǹkan ìsọdọ̀ gbójú ní nǹkan ọmọdé tó kún pín ní sí bọ́dàgbà yọ padà kú náà ni ojú ló kán ló ní nǹkan olóbì tí ń ka ìgbà wo la lu fóńtà ò ní jábọ́ anybody bó ti wù ká dàgbà tó náà á padà kú náà ni. àwọn èèyàn dá pápákọ̀ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ọmọ Alhaji Taiwo Hassan Ogogo. Fini follow the video tẹ̀sán yẹn that was the video my big daddy saw and on the group chat where we always have our discussion about daddy's health I saw my cousin wrote something like and my big daddy was asking them that ṣé Táyé ti ń lọ ni. My big daddy and my daddy. We the children, we don't even know who they love more. We don't know if it is real or be themselves. When I meet their children, it's too much. And my big daddy loves my daddy too much. That's true. I don't even understand. Say she tired till lonely. That's why I wasn't even on. Everybody was calling me yesterday. I didn't want to pick it because I don't even want to check social media. I don't want to look at my daddy's picture. I was just reading their message and then I just left. I left the group chat. So at some point I turned off the Wi-Fi. I don't even want to say anything. Because my big daddy can break down. Who am I? Who am I? At the end of the day, they said whatever situation that we find ourselves, we should always say Alhamdulillah. I do not deserve this kind of teacher. Shit, I hate it, Lolly. It's a lot. It's very deep. I'm sure my big daddy's not okay. It's not fine. It's not fine. I don't know. I don't know how I will feel. I don't even know how I will see the world again. If anything happens to me. Mo fẹ́ kẹ́ gbá àwọn ọ̀rọ̀ kan ni o. Please don't think I'm here to ask for sympathy or anything. No, it's just how I feel. I came here to just cool off, but then I don't know.
so connected to my daddy. I think I'll be okay ever. Oh, tí mo kí bàbá o máa kú lónìí o. Bàbá rere ni bàbá mi. Ọlọ́run just wants the best for everybody. Just wants everybody to be okay. Some people are saying, some people are even trying to make money off us with this whole situation. Now. Any small thing in Nigeria like this, if I make you money, go. Can dear. Ebo. Dear. Now. I don't millionaires because you say we don't do money. You only quick this will come and bring solution. Can you call 1.5? Can you call 800K? 800,000. Can you call 5 million? Can you call $11,000? $11,000. Irú oògùn wo ló ń tọ̀ mú bọ̀? Àwọn tó wá fẹ́ ṣiṣẹ́ abẹ́ńkọ́ ìlú làwọn ó gbà. Kẹ́ ẹ wo bí ilé ayé ṣe cruel. Can you call $15,000? Yeah, dear. $6,000. Oh, wash you. Go. Wow. Video yẹn pọ̀ but can you imagine $11,000 point tí mo fẹ́ mú jáde ń bẹ̀ nù àwọn èèyàn ń béèrè 1.5 million naira kí ni wọ́n mú wá kí wọ́n fi ṣe ta ló bá wọn ṣe láì gbódìdí èèyàn nú ẹ̀ $11,000 $5,000 1.5 million naira ilé tó kéré jù tó sọ ní 800,000 naira wọ́n sáré rí gẹ́gẹ́ bí avenue láti jẹun oríṣiríṣi àwọn èèyàn ló pè mí lọ send voice note àwọn ò béèrè owó káwọn kọ́kọ́ tọ́jú ẹ̀ náà I was like me is a family and I have no connection to him. I told them blatantly, I have no connection whatsoever to him. Every time I was a family ẹ̀ kẹ́ lọ dánra wò ń bẹ̀. Òye tó yé mi ni wípé pásítọ̀ ó kú, àfáà ó kú. Àwọn àfáà tí wọ́n ṣètò àdúrà kalẹ̀ kò sẹ́ni tí ó jù sáyé nù wọn. Àjò ara wa là ń ṣe. Ọlọ́run ọba mi wá lóhùn ọ̀gbà àjò. Ṣùgbọ́n kí lẹ̀yin rí torí fáwọn ní balẹ̀ kọ́ mọ́ gbẹbọ ọ̀pẹ̀lẹ̀ ní balẹ̀ kọ́ mọ́ gbètùtù ó lè wá ní jàgbà kọ́ mọ́ ṣe lójú fìrí kí ni problem ta ni the same problem ó ti wáyé pẹ̀lú oríṣiríṣi èèyàn lọ́dún 2005 ńgbà tára Olúkáyọ̀dé Adébóyè Ọ̀yá mo pè kan nínú àwọn àǹtí ẹ̀ because dúdú heritage ti dára alẹ̀ lónìí dúdú wá wò wá lọ hospital lọ́dún náà lọ́hùn ó fún Káyọ̀dé ní 50,000 naira 50,000 naira ọdún 2005 ó gbọ́dọ̀ equivalent to 5 million naira nísìn he gave me 5,000 naira ó wá jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ tó délẹ̀ yìí o owó la máa need o and I called one of our sisters sister ọ̀rọ̀ tó délẹ̀ yìí owó la máa need ṣé ká sọ fáwọn èèyàn wa lórí rédíò kò tí social media
kán mọ́ bá wa polongo ẹ̀. Kò sẹ́ni tí ó gbórúkọ Adébóyè tí ò ní mọ̀ pé ọmọ ìyá ọmọ bàbá Gbénga Adébóyè ni. Wọn ò ní fẹ́ kí nǹkan kó tún ṣẹlù mí nínú wọn. Àǹtí yẹn sọ̀rọ̀ gidi lóòótọ́. Múnídé oyè pé àwọn èèyàn sọ wípé ṣé fámìlì tiwa nìkan ni. Bàbá Gbénga kún 2003, bá mi kún 2004, Káyọ̀dé náà ni tó ń ṣàìsàn yìí. Bàbá tó wá sọ pé tó ń pariwo ti Káyọ̀dé, wọ́n sọ pé ṣé fámìlì tiwọn nìkan ni. Wọn ò gbọ́dọ̀ gbégbèsè kankan lẹ́yìn mọ̀lẹ́bí ẹ̀. Because gbólóhùn kan náà ni wọ́n sọ, àránṣẹ́ o, òun lọ́mọ tó owó tí ń gbà tó fẹ́ fi ṣe o. Ṣégbà tó yẹ kí àwọn ọmọ ìyọ́ pariwo síta ni wọ́n pariwo síta. Kí ni Alhaji Taiwo Hassan ń wò àtẹ́bí tí kìíní ọ̀hún fi kọjá stage 1, tó kọjá stage 2, tó kọjá stage 3, tó wá dé stage 4 tá ẹsẹ̀ wá jáde síta. Kí ni tí ó ṣẹlẹ̀? Ń tó ṣẹlẹ̀ rí gẹ́gẹ́ bí ojú ìwòye tèmi. Alhaji Taiwo Hassan Ogogo is never a controversial person. Ó lè má jẹ́ trillionaire o, ó lè má jẹ́ billionaire o, kì í ṣe ẹni tí ebi ń pa, kì í dẹ̀ ṣe ẹni tó lè tọrọ. Ìṣòro tó wà ń bẹ nìyẹn. Don't mention my name. Kẹ́ni kankan máa tọrọ owó fún mi. I'll be okay. I'll be fine. Ó ti ń kó bójú, ó ti ń kó bámú tipẹ́tipẹ́. Àìsàn jẹjẹrẹ many things ló lè ti tà lábẹ́lẹ̀ báhùn látàrí pé má jẹ́ káwọn èèyàn gbọ́, má jẹ́ ń sọ fún èèyàn, mi gbọ́dọ̀ sọ fún èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé ló ti pàdánù ẹ̀mí wọn látàrí bíbò mọ́lé. Ńgbà tí wọ́n bá ìpariwo wọn síta, èkúrò ti tẹ̀yìn ní fàǹfà, aṣọ ò ní bọ́mọ yẹn mọ́. So Alhaji Taiwo Hassan kò jẹ̀bi, ẹbí ò jẹ̀bi bí wọ́n ṣe rí ni, ikú ló jẹ̀bi, àìsàn ló jẹ̀bi. Ṣùgbọ́n kí èmi àtẹ̀yìn ọ̀rẹ́ kọ́ díẹ̀ mú bọ̀ jáde kó ń bẹ. My own belief in this life ò ní wípé ẹni tí ìfà ò tọ́ sí ní pé ní àrámù o. Wọ́n sọ pé wọ́n tọrọ owó fún mi ni, wọ́n sọ pé mo tọrọ owó ni, ẹ tọrọ ẹ̀, ẹ jẹ́ kí wọ́n tọrọ ẹ̀. Ńgbà tí mo bá lè live, tẹ́mi yẹn ò bá tí ì bọ́, kí n jẹ́ kí wọ́n kọ́kọ́ ṣáájú mi ná. Ibi tí ọ̀kánjú ẹni bá so sí láti kà o. Torí oore la ṣe ṣìrègùn. Àwa kan ń bẹ tá a máa ń di kéèyàn ó ṣìrègùn lé wa lórí. Inú oore ni ìrègùn wà. Bó orí bá fẹ́ wọgbó ńlá fìrìgún fà á padà. Wọ́n ní dókítà sọ pé ọ́sà ló ní. Bóyá níbẹ̀rẹ̀ nìyẹn. God bless you, sir. God bless you, ma. Bóyá níbẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀yin dádì àti mọ́mì mi, kò sí nǹkan kékeré tí wọ́n ń pè ní àrùn tàbí àìsàn tó ṣe é bò mọ́ra, tó ṣe é dákẹ́ mọ́lé fún. Ọ̀gbọ́ Yorùbá ní bò mí mọ́ra, kí n pa ọ́ díẹ̀díẹ̀ làrùn ń wí. Tú mi síta kí n fi ọ́ sílẹ̀. Ńgbà tán wá padà tú síta, everybody wá bẹ̀rẹ̀ sí ní forí gbárí káàkiri. Everybody ni wọ́n ń sáré Ògògó ọ̀gbọ́dọ̀ kú. Lẹ́yìn àwọn ọmọ Ògògó, Alhaji Yínká Quadri ni ó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. Kì í ṣàwa tá a wà lórí social media, orí ń fọ́ mi mo ṣe wà yìí. Ṣùgbọ́n tí ẹ díẹ̀ ní tàlàbánú apẹ́ ẹdún, àwọn ọmọ Ògògó ni ò ní rógògó mọ́. Àwọn ọ̀rẹ́ Ògògó ni wọ́n máa miss àlàfo ẹ̀. Ògògó ò ṣe é replace. You can't replace such person. No. Kò possible. Wọ́n replace irú wọn, kò ṣe é replace. Ayé ẹ̀ máa ṣòfò. Láìsí mi ọ̀rẹ́ mi ọjẹ́, láìsí mi ọ̀rẹ́ mi mú, ọ̀ ń bẹ láyé ni wèrè ní wíbẹ̀ ìrọ̀ o. Àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó yẹ pé bí wọn ò bá sí láyé èèyàn ní débi tí ń lọ.
àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó yẹ pé bí wọ́n bá sínú ayé èèyàn inú ayé èèyàn máa mẹ́hẹ. Go and sit down. láìsí ọ̀rẹ́ rẹ̀ o lè má jẹun. kì í ṣe tó bù sẹ́nu ni wọ́n ń pè lóúnjẹ. oúnjẹ àjẹdálẹ́ ńkọ́, ọ̀nà tí ó fi hàn yàn ńkọ́, nǹkan rí tí ó rí tí ó pè yàn sí ńkọ́. àti Taiwo Hassan àtàlájà Yínká Quadri wọ́n mọ̀ bọ́n ṣe ń vouch fúnra wọn, wọ́n mọ̀ bọ́n ṣe ń defend ara wọn, wọ́n mọ̀ bọ́n ṣe ń protect ara wọn, wọ́n mọ̀ bọ́n ṣe ń source fúnra wọn. mi ò bá wọn gbé ṣùgbọ́n mo gbọ́ láwọn ibì kan kò síbi tẹ́ ẹ ti pé Alhaji Yínká Quadri ságbo eré tí ò ní béèrè pé sẹ́ẹ̀ ní róòlù fógògó ni. mo sọ bí like play pé ńgbà tá a lọ ṣe stage play lájà sẹ́ni Kútọ́nù Alhaji Taiwo Hassan Ògògó, Alhaji Yínká Quadri àti Mama Rainbow ní star tá a jọ lọ. wọ́n máa ń béèrè fúnra wọn ni. bí ẹ bá fẹ́ ṣeré àwọn méjèèjì ó béèrè lọ́wọ́ yín pé sẹ́ẹ̀ ní ìdí ìyá ni. Mama Rainbow ni first person tí wọ́n máa kọ́kọ́ rí fáyín sí. bí ẹ bá sì pé Mama Rainbow ṣeré Mama Rainbow ó béèrè lọ́wọ́ yín Ògògó ńkọ́, Yínká ńkọ́, sẹ́ẹ̀ ní róòlù fún wọn ni. That is life. àwọn àtẹ̀yìn wọ́n máa bára wọn jà, wọ́n gíra wọn jẹ. but lo and behold láì wí fẹ́ nìkankan without any intervention wọ́n yanjú ẹ̀ láàrin ara wọn. Yínká Quadri àti Ògògó gbọ́dọ̀ jà. wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn tòótọ́ ṣùgbọ́n wọn ò fààyè fálàgàtà láti bá wọn dá síjà. wọ́n nífẹ̀ẹ́ ara wọn bí nǹkan mìíràn ni. Alhaji Yínká Quadri ló máa mọ̀ pé nǹkan ṣẹlẹ̀, àwa kọ́. àwọ̀ kẹ́dùn àfẹ́ tó bá kàn fẹ́ pretend àbí ó bá kàn fẹ́ kàrámọ̀ àbí ó bá kàn fẹ́ package. á dárò á yọ̀ǹda. ẹ̀gbọ́n mi kú ní last year tó jẹ́ ẹ̀gbọ́n mi gangan. mo rí ìyàwó wọn ní ká bá wọn dúpẹ́ pọ̀ lọ sinmi. ẹ̀gbọ́n mi gan the same blood. àìsàn rẹ̀ le débi pé ó ń bọ̀ láti Amẹ́ríkà ó ń mú dókítà bọ̀ kéèyàn sanwó plane dókítà bọ̀ láti Amẹ́ríkà. ó ní mo fi mọ̀ wípé tó bá yẹ kó o lo oògùn ní 1200 o gbọ́dọ̀ lò ní 1201 àìsàn tí wọ́n ní mo fi mọ̀ bẹ́ẹ̀. ìyàwó wọn ò sunkún mọ́, ó ti sun tó ojú ẹ̀ ti fẹ́ fọ́ dànù. ó ní kábò ń dúpẹ́ pé Láolú lọ sinmi, ọmọ bàbá mi ni o. so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé tí n bá máa pè wọ́n láti last year yẹn ó ti lé lọ́dún kan o, everybody náà ló mọ̀ lórí social media torí mo post ẹ̀. ó ti lé lọ́dún kan tí n bá fẹ́ pè ìyàwó wọn kò gbọ́dọ̀ jẹ́ kan péré lọ. ń bọ̀sìn níyà Ògògó ọ̀nà jìn síra wọn. èmi ò sínú ẹni tí mo ń package. I am very very straightforward, factual and direct. ṣùgbọ́n àwọn ọmọ Ògògó, family Ògògó, Alhaji Yínká Quadri, Délé Òdúlé, Jídé Kòsọ́kọ́, Ọdún Fákákọ́s, Abilanre, àwọn tí wọ́n mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nìyẹn. gbogbo wọn tí mo dárúkọ òun náà ni mò ń kí pé wọ́n kú àtẹ̀mọ́ra. ẹ̀ní rí àyọkú mọ́, ẹ̀ní rí àtẹ̀yìnkú mọ́ lágbára Ọlọ́run. ó dùn àwa náà. I swear to Almighty God, orí ń fọ́ mi, ẹkún àsánnu wọ́n ń pè bẹ́ẹ̀. because n tó kọ́kọ́ wá sẹ́mi mi náà ni pé so máa yìí náà tún ti lọ. ọ̀kín ti gbé ẹwà rẹ̀ wọ kòtò, ọ̀kín ti gbé ẹwà rẹ̀ lọ. olùjọ́sìn bíi Alhaji Taiwo Hassan ò sí. èmi ò ní láti báyàn gbé. when I move to you for few minutes, few hours, màá rí ìdí ẹ látòkè délẹ̀. I will know the kind of person you are. and ọ̀rọ̀ táwọn èèyàn bá tó súnmọ́ ẹ bá ń sọ lọ́tún lósì èmi máa observe ni.
bógògó ṣe máa ń sọ̀rọ̀ nù fíìmù yẹn gently nature ẹ̀ nu. so kọ́lọ̀ ń bá wa dẹlẹ̀ fèèyàn rẹ̀ kọ́lọ̀ mí ìpẹ́ burúkú kù lójú ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kú ńlẹ̀ yìí tó fẹ́ẹ́ dàbí ẹni pé ká bá kú. bá mi kú mi ò sunkún. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ kú ọjọ́ 3 mo lò. gbogbo ìrìn àjò pé wọn ó sìnkú ẹ̀ wọn ó gbókú ẹ̀ àjọrìn ni. àwa àti ìbò lájọ sí candle night ní rédíò Lagos. ìbò fẹ́ forí kó candle èèbò òyìnbó ọjọ́ máa fi orí jóná pẹ̀lú candle. àjọ débi wọn tẹ̀ Gbénga Adébóyè sí ni àjọ sìnkú ẹ̀ ni. Ògògó kì í ṣe ẹranko kékeré nínú igbó, kì í ṣẹja bíntín lálẹ́ odò, ẹja ńlá lọ lómi. Àjànàkú lọ níjù, irin ṣubú kò lè dìde. Gbọ́ Ọlọ́run nínú àánú ẹ̀. Báwa dáwọ́ ibi dúró, àbẹ́ ẹ̀rọ Ọlọ́run alápàdúpẹ́. Ká ní Ògògó mu ọtí, lọ́tí ẹ̀ ló ti pọ̀ jù. Ká ní mu sìgá, wọ́n ní kò lè mọ̀ ní kánsà, sìgá ní ó ti pọ̀ jù fi kánrankán ní. But can you now see God? Ṣé ẹ̀rọ Ọlọ́run bí? Kò mú gbórí, kò mú sìgárì, kì í mutí. Ògògó ò sì fẹ́ràn obìnrin. Bó bá jẹ́ mi ni mo rẹwà bí Ògògó, ń dò pẹ́tẹ́. Reality ni. So, like I said, gbogbo ẹ̀yin ọmọ Ògògó, Ọlọ́run nìkan fúnra lára ẹ̀ ló lè tún yín nínú. And I love something about your life. You are all olùjọ́sìn. Ògògó wálé ayé ó ráyé wá o. Ó wá rọ́mọ bí, ó sì tún rọ́mọ tọ́. Arápẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ rẹ̀. Yá, orí wọn tọ́. Ogun ńlá tí òbí lè fílẹ̀ náà nù. Kọ́wọ́ ẹ̀yìn wò kó rí pé àwọn ọmọ tó ń fílẹ̀ ìlànà tó ń tọ̀ ni wọ́n tọ́. Kò pọn dandan kan ṣeré orí ìtàgé. They are all doing well ńlànà tiwọn. But they are all cool as their father. Wọ́n wà very very intelligent. Ayọ̀ every opinion yẹn. So my lovely sisters, àánú Olódùmarè ò ní fi sílẹ̀, Ọlọ́run ó dúró tì yín. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, olùjọ́sìn ni yín, ọ̀dọ̀ rẹ̀ lá padà sí. Ọgbọ́n òkan ìmọ̀ ọ̀kan, ìjọ tí mo máa jáde láyé náà mo máa jáde láyé. Bóyá àwọn dàgbà, bóyá àwọn ní dàgbà, I don't know. I don't know. Kò sẹ́ni tí ò wù kó wọ́n pẹ́ láyé. Ọmọ tán bí tó kú ńjọ́ kejì ńkọ́. Àwọn èèyàn kan ọmọ wọn fẹ́ graduate tí mọ́tò pa. Ògògó òjóná kú, mọ́tò ọ̀pá, kò ní jàǹbá ọkọ̀. Bàálù ọ̀já mọ́. Kádàrá ló kò, àákò Ọlọ́run ló tó. Ó tètè sọ o, kò tètè sọ o, bọ́lọ́n bá pé àákò yìí ni bó ṣe rí nìyẹn. So gbogbo ẹgbẹ́ òṣèré orí ìtàgé pátápátá, Tampa ni, ANTP ni, Igbá ni, Àwo ni. Náà yẹn wá sọ pé àkíní sàwọn òṣèré orí ìtàgé iná bọ́ọ̀ lè yàn sí ó kú bàmá ní ẹ shut up. Gbajúmọ̀ ni wọ́n lọ jẹ́ kọ́ ọmọ. Èèyàn ti kú lónìí dáadáa. Èèyàn kú the same time tó Ògògó dágbére fáyé. Àwọn èèyàn ti kú láàárọ̀ kó Ògògó tó dágbére fáyé. Ògògó la mọ̀ ní torí pò nìràwọ̀ ń bẹ̀. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ó ṣe eré orí ìtàgé nǹkan rárá o. A kò ló tó. Ikú ìsọnù bí ikú Gbénga Adébóyè àti Tọ́bọ̀ Ọ̀pálẹ̀yẹ kò pé méjì. Ẹ̀rírú ẹ̀rí same date náà jọ dágbére fáyé. Mọ́ra ìgbé Gbénga Adébóyè kú, Tọ́bọ̀ Ọ̀pálẹ̀yẹ náà kú lọ́dún kan sí, Kọ́lọ́láwì náà kú lọ́dún kan sí. Ṣùgbọ́n Gbénga Adébóyè àti Tọ́bọ̀ Ọ̀pálẹ̀yẹ same date April 30th. Àjọ ń ṣe remembrance àwọn méjèèjì papọ̀ ni látọdún tán ti lọ since 2004 2005.
báwọn èèyàn bá sọ wọn á ní bóyá mo lẹ̀ ń bì kan ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó wà coincidence. ọjọ́ tí kò pa wá ẹnìkan kan mọ̀ ibi tí ó pa wá sí òye èèyàn irú ikú tí ó pa wá òye èèyàn ẹni tí kú kàn kò sẹ́ni tó lè sọ ṣùgbọ́n ilé ìtọ́ sátẹ̀ gbogbo ẹni tó wá sáyé ní ọ̀lọ́ àlàkejì àánú Olódùmarè ní fi gbogbo wálẹ̀ o ànífọ́jọ́ ọlọ́jọ́ lọ o gbogbo ẹbí ògògó gbogbo ẹ̀yin alájọṣiṣẹ́pọ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ gbogbo ẹ̀yin ọmọ lágbára Ọlọ́run ó tù yín nínú Ọlọ́run ní sekú ẹ̀ ló ń fà gbogbo bí tó ga gbogbo nǹkan rere tó yẹ kẹ́ ẹ ṣe ńgbà tí bàbá yín wà láyé Ọlọ́run nítorí pé kò sí ń bẹ̀ kó wá fa owó rẹ̀ yín sẹ́yìn lágbára Ọlọ́run